recently àfà kan jáde ó ní kí wọ́n máa sọ̀túnmọ̀ àwọn nǹkan kan pé ìtumọ̀ sàdánkátà sàdákọ̀ tó wà á ó ṣàdárúkọ ẹ̀ nínú èdè lárúbáwá. àkọ́kọ́ náà tá ẹ bá lọ wo Alfa Ajigini yẹn kì í ṣe Yorùbá, ó wá lọ mú aṣọ òfì ó káṣọ òfì sọ́rùn. àwọn kan náà kọ́kọ́ wọṣọ yẹn, àwọn kan ní Olódùmarè fún lọ́pọlọ pé ó yá ẹ jẹ́ ká fi nǹkan báyìí ká fi ṣe òwú, ẹ jẹ́ ká hun, tá bá hun tán ẹ jẹ́ ká lẹ̀ pọ̀ kó dodindi kó wá di ẹwà fúnra. àti pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn nǹkan tó ń lọ kó wá Alfa Ajigini arìgìnìgìnì wọjà ṣé Ajigini yẹn náà ṣéde lárúbáwá ni? Alfa Ajigini arìgìnìgìnì wọjà ṣéde lárúbáwá ni? Bíbélì ní àwọn èèyàn mi ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀. kò yẹ kí Ajigini yẹn wà nínú ọ̀rọ̀ yín mọ́. Àfà lárúbáwá ẹ bá mórúkọ kan tó máa títúmọ̀ ẹ̀ máa bó ṣe já Ajigini ẹ̀ wá mú lárúbáwá ẹ̀ máa fi jẹ. ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu ẹ̀ ní sọ́mọ́ ó ti yé. à ń sọ fún yín bí a ṣe ń gé yín lọ́wọ́ lẹ̀ ń bò ká. so kó tó wá di pé ojú yín máa bó tán pátápátá ẹ̀ ní rẹ ní báyìí treat ẹ̀. ṣé ẹ rí gbogbo àwọn ọmọ oníṣẹ̀ṣe tẹ́ ẹ fẹnu kó sínú Islam tẹ́ ẹ fi ọ̀rọ̀ dúdú tẹ́ ẹ fàlùjọ́nà tẹ́ ẹ fi tàn wọ́n jẹ. kò sí ohun tó jẹ́ kọkùnrin mi gba Islam kọkàn ẹ̀rọ ọmọ ni pé ó ti ní tọ́ bá ti kú o wọ́n bá ti wà lùjọ́nà báyìí ojoojúmọ́ náà máa disfẹ́jì obìnrin nítorí disfẹ́jì yẹn lẹ́lòmí ṣe gba Islam orí ẹ ti dàrú. nítorí tó bá ní làákàyè àkọ́kọ́ náà ìyàwó tó fẹ́ sílé ṣó fẹ́ jẹ ẹ má bínú ẹ̀yin tèmi ìsọkúsọ tó rọ bí ìsọkúsọ ló ń jẹ. kò sí méjì wọ́n tún wá sọ fún yín pé ànábì ṣe sí ara lọ ó wọnú àgbà àlùjànnà kò róbìnrin rárá. wọ́n á padà dictate pé yàláyà yín ni wọn ò ní rí inú àlùjànnà yẹn tó bá níwọ̀n ìgbà tí àlùjànnà yẹn bá exist o wọn ò ní rí ìyá yín bẹ̀. bóyá lẹ ti ẹ̀ mọ ìwọ̀n tóbìnrin kó, bóyá lẹ mọ purpose of obìnrin. You don't know purpose of woman. You don't know. nítorí tẹ́ ẹ bá mọ purpose of woman ẹ̀ẹ́dì sọ pé ìgbà táwọn bí wọnú àlùjànnà ó wọnú ó káàkiri nínú àlùjànnà kò róbìnrin ó wá lọ́nú náà ó bá wọn bíbà. àkọ́kọ́ náà gbogbo àwọn ọ̀rọ̀ too much of brainwashing yẹn ó wá ń jẹ́ kí wọ́n máa rí obìnrin kó lẹ́rú sínú Islam pé wọn náà wọ àlùjànnà ó ṣe mí lánàá pé káwa náà ká má ṣàwọ̀ náà ìgbà tó yá wọ́n tún sọ fún wa pé obìnrin tó bá ti wọ náà o tọkọ ẹ̀ bá ti wà lálùjànnà á na ẹsẹ̀ kan síta gìgì lẹ́sẹ̀ ẹ̀ ló máa fi fà á wọlé sínú àlùjànnà padà. ìgbà tó tún yá ẹ tún sọ fún wa pé kọ́ anybody tó wọ àlùjànnà àkọ́kọ́ gbanú náà kọjá èwo ni kádìmù. àkọ́kọ́ náà ṣárí Quran ìwé tó pé ni lọ́dọ̀ àwọn lárúbáwá nítorí pé kì í ṣèwé tọ́lọ́wọ́n bá yọ báírò tó kọ. ìgbà tánàbì ti lọ tán àìmọye years làwọn kan wá wò pé wọ́n náà ànábì kọ́ sínú inú awọ ẹran náà bá wò pé jẹ́ káwọn modernize ẹ̀ wọ́n lọ print ẹ̀ jáde. àwọn nǹkan kan máa wà tánàbì tí ò fi sí àwọn àfìsí torí selfishness tiwọn wọ́n àfìsí fún wọn wọ́n àfìsí fúnra wọn. ìyẹn wá ní wọ́n wá gbé sí ọpọlọ ó wá lè dá lórí nǹkan yẹn tó wá ń contradict inú ọpọlọ ẹ débi pé tó bá ti ríran ẹ ẹlẹ́bọ ni. kò wá jẹ́ kó mọ purpose of tribe ẹ, kò jẹ́ kó mọ ohun tó ń jẹ́ ìran, kò jẹ́ kó mọ ohun tó tiẹ̀ ń jẹ́ bí. ṣé mọ̀ pé most of ilé ní Islam ti dàrú? most of ilé lẹ̀sìn ti dàrú gan kábára wa sòótọ́ ọ̀rọ̀. nítorí pé ohun tó bá ti mú tẹ́nìkan bá ti sọ pé òun rí ìjọ he lójijì pé mo belong sí ìjọba yìí, wọ́n á máa wá sọ fún bẹ̀ pé Al-Quran sọ pé má ṣe bá aláìgbàgbọ́ má ṣe mú aláìgbàgbọ́ ní ọ̀rẹ́ ìmùlẹ̀ nítorí pé kò sóore kankan tó fẹ́ ṣe fún ẹ palára ni. àwọn aláìgbàgbọ́ yẹn ibi tí wọ́n bá máa wá tu sí wọ́n á ná bí ẹ tí ò bá ti ṣe Islam má mú ní ọ̀rẹ́
yìí tí ò bá ti dúró ṣinṣin lójú ọ̀nà Ọlọ́run bíi tí wọn bí wọ́n ṣe káwọn èèyàn lẹ́rú wọn ní ò gbọ́dọ̀ bá ṣẹ́ nìtì. àná kan mi ìrẹ́bí mi lẹ́bí mo wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé nǹkan yẹn ó tètè kúrò lára mi gbà tó ṣe pé ọmọ rúmọlẹ̀ lèmi, ọmọ rúmọlẹ̀ ni mí. By the time tí nǹkan yẹn tó wọlé sí mi lára tí mo ríra mi, gbogbo ìgbà tí mo sọ pé mo ṣàwárí ara mi mo ríra mi náà, gbogbo ìgbà táwọn àáfàá kó bò mí ni bọ̀ kó tó dìgbà yẹn náà mo ti ń ríra mi díẹ̀díẹ̀, nítorí tí n bá lọ sí program mi táàfà mi bá sọ̀rọ̀ n tó ń bá mi gbé àmà sọ fún mi pé ṣé nǹkan báyìí ṣó lè rí báyìí ṣá, màá wá wo sàkún ẹni tó ń sọ̀rọ̀ lọ gbá, ṣé kìí ṣe pé dàbí mo ṣe dà làwọn pípù yìí, ṣé kìí ṣe pé adíkàrà tí ò ní fẹ́ kọ́mọ ẹlòmíì dín, ṣé kìí ṣe pé dàbí mo ṣe dà làwọn pípù yìí. màá máa ronú bẹ́ẹ̀ nítorí pé àkọ́kọ́ náà àwọn kan wà tó ṣe pé àwọn ọjọ́ oríṣiríṣi wà, tó bá ti di pọ́wọ́ obìnrin bá ti gbé pẹ́ẹ́lí nínú Islam yìí náà ni, tó bá ti ń rí ṣe díẹ̀díẹ̀ wọ́n máa sọ fún ẹ pé tó bá ṣe slight mistake pẹ̀lú ọkọ tó bá fẹ́ wọ́n máa sọ fún ẹ pé lọ fẹ́ yàwó lè gbéraga ti dé. wọ́n á dẹ̀ máa fi ṣe wáàsí fún ẹ pé èló ló ní owó kárùnà jù yẹn lọ, ò ń ṣègbéraga sọ́kọ ẹ, ẹnu ọkọ ò ká, ẹnu ọkọ ò ṣe gbá. ẹjọ́ tí wọ́n bá dẹ̀rò fún wọn ni. àkọ́kọ́ náà àwọn obìnrin á pè, ṣé a rí ohun tó wá tún wá jẹ́ kí wọ́n rí obìnrin kó lẹ́rú jù, òun ni pé ìwọ tó bá fẹ́ jẹ wọn ọmọ, ìwọ tó bá fẹ́ ṣe dis, tó bá fẹ́ ṣe that lórí ọmọ, o gbọ́dọ̀ di ẹrú fọ́kùn ẹ pátápátá. àwọn ìyá wa tàná dẹrú fọ́kọ ni. What is the meaning of ẹrú? ẹrú slavery, ẹrú. àkọ́kọ́ náà dandan ni kéèyàn tẹ̀lé àṣẹ ń tọ́kọ bá sọ, báwọn ìyá wa ṣe ṣe lánàá nìyẹn, àwa náà dẹ̀ ń practice ẹ̀, bá wa tèmi à lè perfect, bẹ́ẹ̀ ni à lè perfect, wọn bá bọ́kùnrin tèmi ò ṣe lè perfect lóbìnrin tèmi náà ò ṣe lè perfect. bọ́ àwọn kan wà nínú Islam yẹn wọ́n máa terrorize ẹ̀, wọ́n á jẹ́ kó yé pé gbogbo nǹkan yẹn bí Aisha ṣe ṣe, bí Khadija ṣe ṣe, bẹ́lẹ̀ ṣe ṣe, bí tọ̀hún ṣe ṣe, àfi kí ìwọ náà máa ṣe. bá méjì kọ o kí wọ́n bá lè gba agbára obìnrin yẹn ni. ẹ lọ wọnú Islam, obìnrin ló ń ṣerú jù, bẹ́ẹ̀ ni obìnrin ló ń ṣerú jù. kí ló ń jẹ́ kóbìnrin máa ṣerú? kí ni ò jẹ́ káwọn obìnrin yẹn rógo wọn lò? obìnrin míì máa wà just ordinary pé kó o bu omi sílẹ̀ tàbí kó o gbómi sínú èrì, kó o bomi sínú èrì, lẹ́yìn ìgbà tó bá bu omi yẹn sínú èrì tó lò tó lọ fi wẹ̀ tó fi fọ ìṣẹ̀dá ẹ̀. ẹlòmíì lásán nǹkan àánú nìkan ló nídìí, ẹlòmíì lásán kó fìdí ẹgbẹ́ lélẹ̀ ni, ẹlòmíì lásán kó gbóúnjẹ fẹ́ gbẹ́, ẹlòmíì lásán kó kàn ṣe àwọn nǹkan tó necessary tó ń jẹ́ traditional tiwa. wọ́n ti sọ fún ẹ pé bọ ni. mo wá fẹ́ bí ẹ àtijọ́ tó ti ṣẹbọ yẹn kí ni ìgbésí ayé ẹ, kí ló mú wá fún ẹ? àtijọ́ tí wọ́n ti sọ fún ẹ pé o ẹbọ tó ń ṣe yìí o máa ṣe this, o máa ṣe that. ohun tó ń dẹ̀ tún fi rẹ́ àwọn èèyàn kó sínú ẹ̀sìn yẹn jù ni pé tó wọ́n bá ti kú tí wọn ò bá ti ké Kùránì níbẹ̀ kò síbi ọ̀kan tó ń lọ. tó o bá ti kú tí àfá ò bá ti sín ẹ́, táwọn àfá ò bá ti ṣe this, kò síbi ọ̀kan tó ń lọ. for example ẹni tí wọ́n kidnap, tí wọ́n pa sínú igbó, ṣáàfá ló máa lọ sí síbi tó wà? a kàn sọ bẹ́ẹ̀ ni o, ọba tó ní wò ní fi wá sílẹ̀ o, àní kú jágbàjàgbà rédèrèdè. at least ẹni tó kú sínú omi tó mi rù lọ, ìdájọ́ wo lè rí fún àwọn yẹn? àwọn tú sweet mouth tẹ́ ẹ lò lánàá ojú ti là, Ọlọ́run ojú ti là gan. níbi ojú tó là mo wá bá àwọn conversation kan pàdé lórí program àwọn brother mi Àkànbí Alọ́ba yẹn, mo fẹ́ play kíní yẹn. brother kan ní ó ní Christian family ní ìyá òun ló ti fẹ́ bàbá òun, Islam dẹ̀ ni bàbá òun, ìyá wọn kú. ẹ máa gbọ́rọ̀ yẹn nítorí ìgbà tí mo gbọ́ ó ṣọ́ọ̀kì mi gan, mo fi Olódùmarè mo fi búra, nǹkan yẹn ṣọ́ọ̀kì mi gan.
àárín yẹn ti dúró. mi ò ti padà sí ilé rẹ̀ gan tó rọ lọ mo ti padà sí ilé gọgọgọgọ. ẹ wo irọ́ ni gbogbo ẹ̀. ọmọ ẹ̀gbá ni mi ọmọ ó yẹ kí wà lówùdè lẹ́nìí ọmọ ẹ̀gbá òwú ni mí àwọn ọba tó jẹ yìí gan ẹ̀gbọ́n kọ́sì mi lẹ́yìn kó jọba eléyìí tó jẹ yìí kọ́sì mi lẹ́yìn kó jẹ eléyìí ọjọ́ díje ń gbà yẹn ni so ilé kókó ta gbé báyìí o ẹ ṣé gan mo dúpẹ́ o ọlọ́run Elédùmarè á ràn ogun wa lọ́wọ́ o àníkú sọ́nà bí èéfín o. mo bọ́ ní àbọ̀jù. ẹ jọ̀ọ́ ẹ má bínú kó tó di pé wúmà yẹn máa sọ̀rọ̀ ẹ jẹ́ ń wọlé yìí. àwọn onílé àwọn. àárín yẹn ti dúró. mi ò ti padà sí ilé rẹ̀ gan tó rọ lọ mo ti padà sí ilé. mi láìkí bí wọ́n ṣe bá mi download gbogbo kìíní kí ló ṣẹlẹ̀ tó jẹ́ kélekèle. àwọn onílé àwọn tó nílé ayé wá tètè bá wọn yanjú ọ̀rọ̀ tiwọn náà sí. ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n play eléyìí jàre. ok so grandma mi kú grandma mi yẹn Christian ni mọ́mì mi ìgbà tí màmá yẹn wá kú wọ́n á fẹ́ ṣe ayẹyẹ fún wọn ní church dáàdì tèmi yẹ kẹrẹ Muslim ni wọ́n àwọn fámìlì dáàdì mi wọ́n persuade mọ́mì ìwọ tó fàlájì ó yẹ kó dẹ̀ máa kírun àbí mo ti gbọ́ yín o màmá wọn wá kú wọ́n wá fi gbogbo ẹ̀ sí church ẹ̀gbọ́n wọn wá ní káwọn èèyàn máa wọlé o kọ́ máa kí ló last respect kọ́ máa wọlé kọ́kọ́ máa kọjá kọ́ máa wò yá yẹn ẹni tó wá jẹ́gbọ́n mọ́mì tèmi Christian làwọn pẹ̀lú ọkọ àwọn wọlé pẹ̀lú àwọn family wọn wọ́n wò yá wọ́n turn around wọ́n ṣe gbogbo ẹ̀ ó wá ku side ọ̀dọ̀ mọ́mì tó jẹ́ ọkọ wọn ní aláàjì wọ́n máa sọ fún àwọn ẹbí wọn pé àwọn yàwó ẹ̀yẹn bí bábábábá ẹ wọlé o kẹ ẹ ṣe kinní kan o wọ́n láti máa sọ fún wọn pé àwọn ò lè wọlé o torí àwọn ò lè ṣí fìlà o àwọn ò lè wọlé kinní ẹ wá jẹ́ ọ̀gọ́ tó dùn mọ́mì tèmi pé ìbẹ́yìn lẹ pè mí kémi wá join ẹ̀sìn tiyín ẹ̀sìn tí tó máa dà kó special lójú ara yín ẹ pè mí kí wá ṣe mo dẹ̀ wá ṣe so last respect ọjọ́ kan kẹ̀dẹ̀ wọlé kẹ̀kàn tí ẹ wọlé ẹni ẹ̀ lè wọlé àtìgbà yìí nìyá yẹn tó ti fẹ̀ sí wọn lẹ̀ so what is so special about this Islam that we are talking about èmi ti já tipẹ́tipẹ́ mo ti ṣí wọn lẹ̀ àwọn ọmọ mi fẹ́ lọ change orúkọ wọn sìn ọkàn ti wọ university mo ń wo mo ìfẹ́ nǹkan tó máa affect wọn mo fẹ́ lọ change orúkọ wọn even me mo fẹ́ lọ change tọ̀dọ̀ mi báyìí because màá jókòó màá wò báyìí pé how can taba kú ta máa sọ Arabic taba ṣe kínní mi tẹ̀ lè figure out tó bá yẹ kórè èèyàn ti kú so aláti ti jí aláti dìde a lè kírun ní Arabic gbogbo orúkọ àwọn ọlẹ́tí kó dẹ́gbàrẹ́ lómi ìsìn aṣọ fún yín pé òun Abdulrahim Abdulwahab Yusuf níbo ló belong sí ta ní ìran wo níbo ló ti wá mo wò kan náà recently kọ́ máa gé kí kábíyèsí máa gé kéèkì kan máa ṣe JUS so many things going wrong so many things látòkè wá désàlẹ̀ dé àárín just look at àjámọ̀ àfẹ́ àti ẹ̀fẹ́ jámọ̀ kankan mọ́ ọkọ̀ fẹ́ gbẹ̀sì wọ́n fẹ́ gbàṣà wọ́n fẹ́ gbàṣẹ lọ́wọ́ wa èmi ti padà sílé o mo ti padà sílé mo fẹ́ múra tán kí n padà fúlì mi bí tọ́kàn mi máa ti balẹ̀ bí ti máa ti gbọ́ èdè àwọn ìran tèmi torí òjíṣẹ́ tó bá rán mo gbàgbọ́ ni ẹni èdè mi ló máa sọ mi ní lọ kọ́ èdè mi mo lọ́lẹ̀ kí o wọ́n nà mí mo yìí sọ pé ti bá rí àfa ẹ̀ ǹjọ́ ti bá rí mi I don't know
màá ṣe nǹkan tó máa mọ̀ pé ẹni yìí inú ń bí mi. Ọba ti mú ẹ fọ́n màá jẹ màá reaction mi máa mọ̀. ẹ lè ṣòkì gbá mi ẹ lè ṣe bí àlùwò kan sí tòsí kan tó kàn fi pamọ́. wọ́n ti àwọn tó wá fọ́ níjù tọ́lọ́ fi tí ọlọ́run lè dùbà rẹ̀ fi yọ mí mo lọ́lé kéwòn mi àtẹ̀gbọ́n mi right from time náà máa ń ṣe nǹkan ẹ̀ ti pọ̀ jù èdè tí ò ṣe dèmí so àjọṣe wòlímọ̀ ni o fine àjọṣe wòlímọ̀ òun wá padà lọ ó lọ ń ṣètumọ̀ ó lọ ń kọ̀tumọ̀ gbogbo àyè mi ti ń plan pé wo pé mi ṣe máa wọ school jáde mo ṣe máa belong pẹ̀lú àwọn èèyàn tó ń ṣe kínní ó kọ̀tumọ̀ I'm telling you pé now ó máa ń pè mí ṣeré ni pé kí n jọ àwọn ò tí jẹun iṣẹ́ tó ń kọ́ tó ń fẹ́. wọ́n gbọ́ yín báwo ni kúrí fucking what kúrí kí ni mi ò lọ́kẹ́ tùmọ̀ mo sá gan mo ń sá kiri ńlẹ̀ kí ó gan ni. Yes now èwo ni gbólóhùn ti bẹ̀rẹ̀ èwo ni kì í sí ìwẹ̀ ń bẹ̀ àti mo yẹ la kúrò aláhàd aláhùsámọ̀ lámìyẹrí wà lámìyẹládì wà lámìyẹkú lọ́wọ́ fún wa ni mo lè ka iláfi kúrẹ́ṣ iláfi ìmúni látọ̀ àṣetà wà sọ fàlẹ́ àbúrò wa celebrate lẹ́sí àti àmọ́ òbí jùlọ. ìjúri wa mọ náà mi ni ẹ o tí mo dẹ̀ ti kírun sí ìyá àti tó jẹ́ wà á ti tó 2 years. torí mi I don't know mi ò mọ̀ mo ronú padà wá sílẹ̀. kùrì sí yòó ni Allahu la ilaha illa huwa aláìláìláwọ̀ aláyé tó yìí láti àwọn ṣe náà ti wà lánàá ọmọ ọ̀la ọmọ bí ìsàmọ́ wá ti wà mọ́ bèèrè àrí ìmọ̀jà láti ajúmọ̀ orí ìdáwé láti ṣeré. mo mọ̀ èmi. àárín yẹn ti dúró. mi ò ti padà sí ilé rẹ̀ gan tó lọ mo ti padà sí ilé gọgọgọgọ. ẹ wo irọ́ ni gbogbo ẹ̀. ọmọ ìgbani ni ọmọ ó yẹ kí wà lówùdè lẹ́nu ọmọ ẹ̀gbá òwú ni mí àwọn ọba tó jẹ yìí gan ẹ̀gbọ́n cousin mi ló yẹ kó jọba eléyìí tó jẹ yìí cousin mi ló. ìgbà tá a padà sí ọbọrún àbọ̀dù. àbọ̀ ìbọn ṣíṣe ogbó àtọ́ asúrèṣẹ́ òrìwò. ọ̀rọ̀ náà pẹ́ tèmi fẹ́ sọ fáwọn tó ṣì wà nínú ẹ̀sìn àjogún ni. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bí dáadáa. because nígbà tí gbogbo ẹ̀ fi lè kankan tá a bá jí látàgò kan báyìí a máa yan náà fúlà máa fa test view ni tí ó fi di ṣubú yìí láago 6 ń dàjí 5:30 a yan náà fúlà tá a bá kí ojú ìrun tán rákà méjì a tún yan náà fúlà sí náà nǹkan kò yan. But coming back home things are very different. ìgbà tá a padà sílé tá a padà sí ọ̀dọ̀ àwọn tó ní wá nǹkan yàtọ̀. ìgbà tí wọ́n fi wà nú ẹ̀sìn alájogún yìí ó ṣe làálàá ṣe wàhálà ó dàbí ìgbà tájẹ́ ńlá agun tí yóò jò hàn ni. wọ́n gbà tá a padà sílé tá a padà sọ́dọ̀ àwọn tó ní wá tán gbọ́ ahọ́n wa tán mọ̀ túmọ̀ tá à ń béèrè lọ́wọ́ àwọn tán gbọ́ èdè wa nǹkan yàtọ̀ à ṣe làálàá ṣe wàhálà nígbà tí wọ́n wà nú ẹ̀sìn àjogún mọ́. ìgbà táwọn fi ń ṣe Islam tí ó bá ti kú Ramadan bá ti kú 10 istikaf ti bẹ̀rẹ̀. So any àfáà Muslim tó bá wọn nílùú tó bá ń gbọ́ mi kó já mi ó ní ibì kan tí mo ti lọ máa ń ṣe istikaf ní Ìlọrin gbà yẹn mọ́ṣáláṣí àzárù ẹ̀yìn ìyá mi a máa kírun nọ́fìlà 100 sálámù 50. ìjọ àkọ́tọ́ rẹ̀ mi kan wá mi wá tó tẹ̀lé mi ló ní kí ló ṣẹlẹ̀ sẹ́yìn lẹ́pà náà bí Muhammad inú Islam náà bí òun sí inú Christian náà bí èmi sí but due to my marriage I have to obey my husband mo fi di Muslim Aisha náà fún mi níjọ́ marriage mi fọ́n ṣe nìkáì fún mi mo dẹ̀ ń kírun mo dẹ̀ máa ń ké Quran a gbọ́dọ̀ parí entire Quran ní within 30 days wọ́n á ló ní ládá so everybody máa wò pé torí ládá yẹn kò ń parí ẹ̀ kò sí ládá kankan struggle náà lẹ́tọ̀ fi ṣe ìtúnu àwẹ̀ kò sí owó kankan kò sí anything nǹkan yẹn ò ṣe dàbí tí bá ṣe àwọn tó ń dọ́gbọ́n gbá ń dì tán tẹ̀ ń dì. wọ́n lọ àwọn nǹkan bàbá wa náà fi tẹ́ ń dì àbí jìbìtì ọ̀nà méjì ló pín sẹ́yìn tí ò bá léwé àti ìgbà fi jìbìtì kún sí. àìmọye wọn máa sọ fún yín pé bí ìgbà tí mo do oníṣẹ̀ṣe wọn wá ń bá wa pé àwọn òun kì í pààyàn àwọn òun lòbọn ọgbọ́n orí àwọn làwọn ń tà. ṣé ẹ gbọ́. pé tí a bá lè jọ máa ṣiṣẹ́ pa àwọn máa ń pín 20 million 15 million 10 million. bọ̀ torí pé àwọn tó kọ́ tó bí àwọn jẹ́ káwọn mọ̀ pé tí wọ́n bá tajẹ̀ pẹ́ ó máa gbowó òkúta. bẹ́ẹ̀ni. is better kéèyàn kúkú padà sílé ẹ̀sìn táyì ṣe
tí ẹ fi jìbìtì kún ẹ̀sìn tẹ́ ń ṣe tẹ́ ń lo àwọn tẹ́ ń pè lẹ́lẹ́bọ̀ ẹ̀ ń lo nǹkan wọn so kéèyàn kúkú rorí ẹ̀ kó mọ where how to go back home is even better àìmọye tó ní nǹkan tó ń ṣe àwọn ò lè kí ẹ láíláí mo post fídíò kan because tẹ bá sọ̀rọ̀ gbà pé muslim ní wọ́n á ní rọ́ọ̀nì mo post fídíò kan ní ọ̀fìsàn is it not last week táwọn kan sọ pé àwọn ò lè kí mi àwọn máa ń rí mi o mo ti dẹ́lẹ́bọ mo ti dókè mi pé ìgbà tí mi ì dẹ́lẹ́bọ tẹ́lẹ̀ kájọ wà níjọ kan náà kí láǹfààní kí lórí tẹ́ ṣe fún mi rí ìgbà tí mo wá dẹ́lẹ́bọ rè èwo náà lẹ́fẹ́ ṣe fún mi so ẹni tó bá ṣì ń bẹ̀rù wọn kò tí ì ṣetán tó fẹ́ bọ́nú wàhálà àti ìdààmú ni o inú prison yard ayérayé tó bá ṣetán tó fẹ́ ní freedom á tètè á ṣàwárí ayé àárẹ̀ Àdàbàjọ Ifakanyinsola Jade á wá wo ìgbésí ayé tóun ti ń lò bọ̀ àti tóun ń lò nígbà tóun ṣàwárí ara òun tóun padà sílé á wá choose inú méjèèjì pé ó dàbí pé gbogbo táyì tí mo ti lò mo fàsìkò ṣòfò lásán ni ìfi àsìkò ṣòfò ó ní kò sí wàhálà mọ́ sùn mọ́júmọ́ tí máa ṣe pé èèyàn bá fẹ́ gbé pèsè fáwọn èèyàn mi tẹ́ pé òru náà fẹ́ gbà wàá sùn fọnfọn bó ṣe wù ẹ́ ọkàn á balẹ̀ wàá dẹ̀ tún wá ní àsìkì gbogbo ajé tó yẹ kó níyẹn gbogbo orin gbogbo tó yẹ kó níyẹn wàá ní. àjẹ àwa o tẹ́ bá fẹ́ ní àsìkì tẹ́ bá fẹ́ ṣe kíní kàfi kó jí lóru kó yan náfìlà kó ṣe kíní kó ṣe kíní kó má ní sun sleep gbogbo nǹkan tó ń fa ìsànú àgọ́ ara náà nìyẹn kéèyàn má sùn bó ṣe yẹ kéèyàn sùn all the time ìgbà tí mo do níṣẹ̀ṣe mo ṣe ń sùn dẹ́ẹ̀mí ni tágo kan yẹn bá ti lu I must wake up mi ní rọrùn sùn tó fi máa dìgbà tí máa ń parí náfìlà mo tún pálẹ̀ Elédùmarè gbogbo àwọn tó kù ní ẹ̀sìn àjogún àwọn onílẹ̀ àwọn tó nílé ayé torí a mọ̀ pé ilẹ̀ gbogbo tòrìṣà so àwọn tó nílẹ̀ àwọn onílẹ̀ wọ́n á gbà wọ́n lọ́wọ́ àjogún burúkú ẹ̀sìn kan wá wọ́n á tètè mọ̀nà lé láti padà sílé Elédùmarè ràn wọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wọn ràn wọ́n lọ́wọ́ tó bá ṣe é ṣe téyà àwọn onílẹ̀ tán ràn wá lọ́wọ́ tá a sì nísinmi Elédùmarè àtàwọn tó nílé ayé wọ́n á tètè fún kálukú wọn náà nísinmi láwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ rere yàtọ̀ sáwọn aláburú nù wọn tán mọ̀ pìlẹ̀ ọ̀rọ̀ wọn tí wọ́n lè sọ jáde tán mọ̀ bá ṣe ṣe tí wọ́n mọ̀ pé kì í ṣe aláàlú fáwọn kì í ṣe ní Islam làwọn ti rí àwọn dọ́gbọ́n sí ni táwọn ń parọ́ fáwọn kan pé tó bá yá yóò dáa táwọn tó kò sí dídá kankan bí kẹ́ lọ tẹ́ǹdì ni gbogbo yín èmi ò ṣàwúre fún yín o bá àwọn tán nínú rere tán lọ́kàn rere tán gbà pé bóyá Ọlọ́run làwọn sì tí wọn mọ̀ pé Ọlọ́run kọ́ làwọn sì àwọn onílé àwọn tó nílé ayé wọn tètè bá wọn yanjú ọ̀rọ̀ tí wọn náà síbi tó dáa wọn dá wọn padà sílé kọ́ ayé wọn lè tòrò kó lè tùbà kó lè túṣẹ fún wọn so ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. ìtẹ́ tí ẹ sọ yìí ọ̀rọ̀ ni n tó gbé mi wá sí another life lélẹ̀ mo fẹ́ kí àwọn àfáà gbọ́ dáadáa torí wọ́n lè má fẹ́ gbọ́ lórí péjì àwọn Àkànbí Alọ́ba mo wá wẹ́ nìkan kókó bá mi kọ́ ọ̀tẹ̀ ṣẹ̀dá ọ̀rọ̀ méjèèjì tẹ́gbọ́n yẹn àkọ́kọ́ ná ìyá ìsọpọ́ìntì kan mo gbọ́rọ̀ yẹn omi jẹ́ kọ́kọ́ ń bọ́ lójú mi wípé nítorí pé tó bá bìlọ́ǹgì sí dín èèyàn wà nínú bondage ni àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ lọ́wọ́ orí ọba tó jẹ́ tó kọ́ mi gbọ́n tó dẹ̀ dúró tì mí ọba tó jẹ́ kí n ṣàwárí ara mi kí n dẹ̀ rí ọba tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi àná kan gbogbo ìgbà tí mo fi ń jìyà mo jẹ ìyà gan o kínkínní nínú ọ̀rọ̀ mi tí ì jẹ́ gbogbo ìtí mo ẹ̀sìn rí mo ń ṣeré ọwọ́ ni Olódùmarè orí inú mi ò dẹ̀rọ̀ kàn mí ibi gíga láyé Ifakanyinsola gbé mi débẹ̀ àná yẹn nígbà tí mo fi ń jìyà yẹn tí n bá máa bùrìn díẹ̀ báyìí màá dèrè èèyàn tó máa yọ sí mi kò yẹ kíyà máa jẹ́ ọmọ orúmọlẹ̀ ní ẹ̀ lọ ṣe dis lọ ṣe dáàtì bí ìní sọ ọkọ tán ní kí n ṣe torí mi ní fẹ́ kẹ́yìn ọmọ àlè ẹ̀yin ọmọ ẹrú ẹ̀yin olórí dọ̀tí mi ní fẹ́ kẹ́ gẹ̀ẹ́tẹ̀ àwọn ìyàwó wọn náà belong sí nǹkan yẹn o bọ̀ mi ní wúwo lẹ́nu awó ń wo gbèsè tọmọ yín máa sọ ń gbà yẹn ìyá mi àti bàbá mi máa ní àwùsùbí láì mí náà ṣe tọ́ ní rọjí mi mo jẹ ìyà tí ò yẹ kí n jẹ ìyà tí ò sí nínú àkọsílẹ̀ kádàrá mi in the name of religion ó jẹ́ kí n jẹ ìgbésẹ̀ tó yẹ kí n gbé kí gbogbo ẹ̀dẹ̀ tùbà kó túṣẹ wọ́n kọ ẹ̀yìn ìgbésẹ̀ yẹn sí mi báyìí èmi àti ìgbésẹ̀ yẹn wá kọ ẹ̀yìn ara wa wọ́n wá kọ ẹ̀yìn ara wa síra wa báyìí mo wá ń sanná ní mò ń dààmú
ò ń dààmú. Àkọ́kọ́ náà ọ̀pọ̀lọpọ̀ wà nínú religion, not only Islam o, Christian and Muslim. Ọ̀pọ̀lọpọ̀ wà nínú bondage of religion tó ṣe pé ìgbé ayé ẹ̀ kò yé, wọ́n wá ti sọ fún pé ẹ̀wọ̀n ní ilé ayé jẹ́ fún nígbàgbọ́ òdodo. Àlùjánnà òun ni wọ́n ti máa jọrọ̀. Ẹnìkan ti sọ fún mi tí mo dá mọ́ lẹ́nu tí mi dẹ̀ tí mo bi orí ń gbẹ́sẹ̀ mi lọ. Mo kàn jókòó ni mo rò mo ní báwo náà ṣe máa kọrú eléyìí sínú Kùránì pé ẹ̀wọ̀n ní ilé ayé jẹ́ fún nígbàgbọ́ òdodo. Kí ló wá dé tí ẹ̀wọ̀n yẹn ò jẹ́ bẹ́ẹ̀ fáwọn tó kọ Kùránì yẹn, tí Lárúbáwò ò sí nínú ẹ̀wọ̀n, tí wọ́n ò sí nínú òṣì, tí wọ́n ò sí nínú ìpayín keke, tí wọ́n ò sí nínú ìdààmú. After all, ilé aṣálẹ̀ níbẹ̀ yẹn. Kí ló dé tí wọ́n ò fi sọ pé bó ṣe wu Allah ló ṣe dá wọn síbẹ̀ yẹn, kò yẹ káwọn move on. Bí mo ṣe máa ń ronú gbà ẹni ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fún nígbàgbọ́ òdodo. Ṣé Lárúbáwò ò wá gbàgbọ́ ni? Ẹni tí ànábì Ọlọ́run yọ ànábì lára wọn nínú ìran wọn, ṣé wọn ò wá gbàgbọ́ ni? Kí ló dé tí wọn ò wá lójú kan? Kí ló wá dé tó ṣe pé Áfíríkà ni wọ́n ń sọ fáwa pé ẹ̀wọ̀n nílé ayé fún nígbàgbọ́ òdodo? Tí n bá ti ronú bẹ́ẹ̀, wọ́n bá tún máa ṣe election ọjọ́ kejì, tàbí mo bá lọ béèrè ọ̀rọ̀ tọ́ra náà bí tòní tó bá jó ní mímọ̀ kó jó ní béèrè, máa ń béèrè ọ̀rọ̀ gan lọ́wọ́ àwọn àfáà yẹn gbà yẹn. Máa lọ bá wọn máa ní ẹ dúró, ẹ sọ pé báyìí, ẹ sọ pé báyìí, ẹ̀wọ̀n nílé ayé jẹ́. Ṣé kéèyàn má wàá wá ojútùú sọ̀rọ̀ ààrẹ bọ́ọ̀rù ẹ̀ ṣe fẹ́ dá, gbígbé ayé ẹ̀ ṣe fẹ́ rọrùn? Nǹkan tẹ́ ẹ̀ sọ fún wa ni pé ká má wà ọlá, ká má rí ọlá, ká má lò pọ̀ ọlá. Ṣé kéèyàn wà nípò òṣì ni? Ìgbà tó bá máa fún mi láǹsà níjọba gorí mi ń bàrí ni. Ìwọ obìnrin tó ṣe páyé ló wà máyà, ilé ayé ló wà lọ́kàn ẹ. Ìwọ obìnrin tó ṣe pé ó du àlùjánnà. Mo fẹ́ bi yín báwo náà ṣe ń du àlùjánnà. Kí ni wọ́n fi ń du àlùjánnà? Ṣé bá nìyẹn ni? Mo wá dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá mi tó jẹ́ kí ọpọlọ mi kó tètè sọjí. Nítorí àná kan tí mo sì ń bá wọn pípù yẹn ṣe, tí n bá sì wà pẹ̀lú wọn ni mi lè move on. Nítorí gbogbo ìgbésẹ̀ tó bá yẹ kó gbé káyé ẹ fi nútumọ̀ sí ẹ, wọ́n máa sọ fún ẹ pé bọ ni tó bá ti gbé. Ara àwọn èèyàn náà tó wà nínú Islam o, táyé wọn ṣá prapra o, àmọ́ ṣá tẹ́ ẹ bá bí wọ́n wá rí wí, tẹ́ ẹ bá bí wọ́n wá rí sọ. The worst part wa ni pé táwọn míì bá wá wọnú ìjọ yẹn, wọn ò fẹ́ mọ ibi tán ti rówó wọn, wọ́n máa praise wọn ni. Wọn ò fẹ́ mọ̀ bóyá pàṣẹ ẹ̀ṣẹ̀ṣẹ̀, bóyá wọ́n yọ rúbọ kan wọ́n ṣe ń rọ o, ẹ ṣáà ti mú wá ni. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Àkọ́kọ́ náà láti ìgbà tí mo ti ń sọ yí pé Ifakanyinsola lórúkọ mi. Mo tutù ayé mi nítumọ̀, Olódùmarè ń gbọ́, torí mi ní ṣàbòsí fún yín. Tí mo tún wá sọ pé Ọ̀ṣun nìkẹ́, ìṣẹ̀mí mi tún lápá, ayé mi tún nítumọ̀ sí mi. Olódùmarè ń gbọ́. Ṣé rí most of àwa tó a jẹ́ obìnrin, ṣàṣà obìnrin ló lè ṣe ohun tí mò ń ṣe yìí in the name of religion. Obìnrin tó bá dẹ̀ máa ṣerú eléyìí, a ṣe pọ́ ọmọ rúmọlẹ̀ ni, ẹni tó rí ṣàdáni, a já kin láti ilẹ̀. A jẹ́ ìpín tó gbé wáyé, kì í ṣe ìpín tó máa ṣe fọlọ́fọlọ́. Ìpín tó gbé wáyé kì í ṣe ìpín tó ṣe pé ihun tí wọ́n bá ti kà jáde fún ló máa fọ́lọ̀. Ìpín tó máa gbé wáyé, ìpín tó lè view nǹkan, ìpín tó lè wo, tó lè throwback, ìpín tó lè wò tún, tó lè wò sí, ìpín tó ṣe pé tó bá dájókòó á dárò pé I want to be like this. Mi ì fẹ́ káyé mi rí báyìí. Most of àwọn obìnrin tí wọ́n kọ́ lẹ́rú nínú ẹ̀sìn, ẹlòmíì àtọdún tó ti ń ṣe business kò kúrò lójú kan, ó kàn máa wà lójú kan bí omi adágún ni. Ìgbà tó ṣe pé àsìkò tó yẹ kó fi sùn nílé, kí ohun tó ń jẹ́ pín ẹ̀ náà gbà tú sílẹ̀ kó gbà sí mi, kò ní sùn o. Wọ́n lọ tàjúdì lẹ́nìí, wọ́n lọ prayer kan lọ́la, wọ́n lọ wàásì lọ́tùla, wọ́n lọ ńjọ́ mẹ́rin. Ìpín yẹn a máa gbé kiri, a máa sanná ní. Olófi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn á kàn wà bí ẹja náà kànga. A mọ̀ pé awáyé awá tán ni, àmọ́ ṣá pé ìpín tí Olódùmarè pé kálukú ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ fún yín. Nítorí tí n bá róbìnrin mi tó bá ń dààmú nínú ayé, tí ní lára tó jẹ́ titi ẹ̀ tí ò ń ṣe kékeré, màmá wò wọ́n báyìí pé tẹ́ ẹ bá dẹ̀ máa gbọ́
in the name of religion yìí náà ni. Ẹlòmíì ìdájí ló ti máa gbá aago tó máa láago kiri. Wọ́n ti sọ fún yín pé agogo tó ń lù yẹn bó ṣe ń pèpè yẹn àwọn tó bá ti jèrè ọkàn. Wọ́n ti àwọ́ọ̀dù ti wà fún ní paradise. Níwọ̀ tó yẹ kó o jí. Business tó yẹ kó o tètè gbá mú. Nítorí pé ìran titi wa a believe nínú iṣẹ́ lóògùn ṣe. Ìran titi wa nìyẹn. O ní iṣẹ́ alẹ́, o ní tààrọ̀. Báwo lo ṣe ní joyè alọ́ni lọ́wọ́ gbà? Alọ́kọ́ ló ń kígbe. Fìrídìí ọ̀kẹ́. Ìdààmú àdúgbò. Gbogbo ohun tí ò sínú Kùránì wàá sọ. Gbà tó bá ti níṣẹ́, o dẹ̀ mọ pace tó wà nínú pé kéèyàn struggle. Tó bá mọ pace ẹ̀, tó bá mọ pace tó wà nínú ẹ̀, o ní joyè alọ́ni lọ́wọ́ gbà. Most of yín tẹ́ ẹ̀ níṣẹ́ alẹ́ tẹ́ ẹ̀ ní tààrọ̀. Òun lẹ máa sọ pé kéwúlẹ̀ kéde level yìí o, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? O gbọ́dọ̀ níṣẹ́ tó máa ṣe, o gbọ́dọ̀ ní business tó máa ṣe, tó máa mówó wá fún ẹ. Nítorí gbogbo nǹkan tẹ́ ń ṣe fúngbà díẹ̀ ni. Ṣé mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan gbogbo program dẹ̀ máa ń sọ fúngbà díẹ̀ ni. Ifakanyinsola wà láyé, àrọmọdọ́mọ mi á tún máa ṣayé fúngbà díẹ̀ ni. Nítorí pé generation tó ń bọ̀ wọn ò ní belief lórí pé wọ́n kájọ sílé, àwọn ni wọ́n máa wá tù sílẹ̀ fẹ́nìkan. Ṣé àwọn gan ti rí tù sílẹ̀ nínú ayé títí wọn? Ṣé wọ́n ti rí tù sílẹ̀? Kò dẹ̀ sí gbogbo òtù sílẹ̀ tó ń bọ̀ náà ẹ̀ fi pa ṣẹ̀ṣẹ̀ tọ́ ni. Àbí ṣé Kùránì nìkan ni lẹ́ ń lò? Kí ló wá dé tẹ́ fẹ́ dàlúrú? Ẹ ti dàlúrú, ẹ ti fọ́ lójú already. Ẹ ti fọ́ gbogbo ẹ̀ lójú. Ìgboro ti dàrú, ó ti di horo sí horo. Ó yá. Bàbá brother mi tó sọ̀rọ̀ yẹn. Wọ́n ní ìyá àwọn wá ní Christian background. Bàbá àwọn Muslim ni. Wọ́n náà fẹ́ ìyá àwọn kú. Wọ́n gbé lọ sínú church, gbogbo wọn give full last respect fún ìyá yẹn. Bí respect dẹ̀ ni. Ó kan tọ́nà títí wọn. Wọ́n láwọn ò lè wọlé torí àwọn ò lè ṣí fìlà. In the name of religion. Níbo là ń lọ tá àbọ̀kọ̀? Kí n tó débi tí mo dé yìí ló ti ṣe pé kò sí ohun tó ń fẹ́ ṣe ní church tí mi ní bá wọn lọ. Ọlọ́run. Ṣé kí n tún wá bọ̀ sí ṣọ́ọ̀ṣì wà níwájú ilé mi. Ó wà ní street, ó wà káàkiri. Bẹ́ẹ̀ ni babaláwo wà níbi tí mò ń gbé. Onígbàgbọ́ òdodo kó mú nígbàgbọ́ òdodo lọ́rẹ̀. Ìgbàgbọ́ wo gangan lẹ gbàgbọ́? Níbo lẹ gbàgbọ́ sí? Ẹ̀yin tó yẹ pé ọ̀dọ̀ yín ni kè ń takún sí. Ọ̀rọ̀ ẹ̀yìn. Alọ́kọ́ ló ń kígbe, ìlọ́nilọ́wọ́ gbà. Ẹ dẹ̀ sọ pé ọ̀rọ̀ ẹ̀yìn ó máa ń jẹ́ sí olóore ni. Ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ dẹ̀ kùn sáàrin àwọn ìyàwó yín gan àtẹ̀yìn ọkùnrin náà. Ẹ má ṣe lé, ẹ má ṣe tọ̀hún ó kún sọ́wọ́ yín. Kọ́dírì tí yẹ sọ pé òun ti ní kó yé lọ lé onílé kó má lọ jẹun, ṣé o mọ̀ pọ́ ta pọ̀? Kọ́dírì láti máa sọ fún yẹ pé ìgbà tí òun délé ọ̀rẹ́ tóun ò róúnjẹ òun ti lọ jẹun nílé ọ̀tá, òun tún padà lọ́gán nítorí pé ó máa fóun ní pẹ̀sì tútù. Kí là ń gbé tá à ń gbé? Kí ló dé tá a ṣẹ̀sìn tá à ná ọpọlọ mọ́? Kí ló dé tó ṣe pé gbogbo ògbésí ayé tó yẹ kọ́mọ aládé lò, kí ló dé tán terrorize wa? Kí ló dé tí wọ́n gba ìpín lọ́wọ́ onípín tí kálukú wa ń gbé pàǹdà kiri? Kí ló dé tẹ́ ẹ fọ̀rọ̀ ẹnu tẹ́ ẹ fi bayé jẹ́ tẹ́ ẹ bọ̀nà jẹ́ ẹ̀yin àfà? Kí ló dé tẹ́ ẹ joyè ìlọ́nilọ́gbà? Kí ló dé tẹ́ ẹ wá ń dààmú ọpọlọ kálukú? Kí ló ṣẹlẹ̀? Gbogbo ohun tí wọ́n brainwash àwọn ọmọ yẹn náà, àwọn ọmọ kéékèèké, ìmí àwa sábẹ́ comment section á sọ̀rọ̀. Màá kàn wò pé wò Jésù ní baba dáríjì wọn torí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Dandan ni kẹ́ ẹ kó ní ti yín wájú. Àwa máa bá yín sọ. Agbọ́mágbà lókù tó máa jẹ̀ka. Ẹni bá wà ń di iṣẹ́ àfà, ṣá try kó ṣe dáadáa. Kò lónú kan. Ihun tí ò ṣe nìkan, má lọ di bargain, má joyè ga má àfà. Má joyè àwọn tán máa lọ gbére sínú igbó, tán máa deceive àwọn èèyàn. Bá lọ àbọ̀nbọ̀. Tẹ́ ẹ bá dán yòlòyòlò lẹ́ni tó bá máa dọ̀lẹ́ máa sunkún ni. Tẹ́ ẹ bá sọ pé ẹ jẹ lọ lẹ́ni tó bá di ọ̀la àtúbọ̀ táwọn ọmọ yín ò ní dáa. Ìwọ tó bá dẹ̀ jẹ́ babaláwo náà, tó bá ní o gbọ́pọn fádání tó wá fi ń purọ́ tó fi ń ṣàbòsí. Àkọ́kọ́ náà kò sí pé bá pé àwọn ṣẹ̀ṣẹ̀ wọn ò ní sọ fún ẹ pé ọ̀run ló ti máa lọ kó ilé ayé yìí lẹ̀san wà. Yorùbá ló bìlífù nínú yẹn. Nítorí gbogbo iṣẹ́ tó bá ń ṣe ẹ̀ ti máa jẹ́ babaláwo tó bá ń ṣiṣẹ́ kíṣẹ́ aṣọ àmà pọ́n ni. Ẹ wo àwọn bàbá mi olúwawo adífálà, bàbá mi ẹbẹ̀rù àgbà, Ifáṣọlá ní púpọ̀ lábẹ́kúta, respect bàbá, we do respect sir. Àwọn babaláwo bẹ́ẹ̀
adé ìwàlẹ̀sìn bàbá mi ṣọdún fá lọ lọ́dún tó ń bàjọ́ máa débẹ̀ ni mo fẹ́ ra mọ́tò bá ti ní mọ́tò máa lọ àwọn ọ̀ràn mi nìyẹn kí ló dé ẹ wá bọ́ta tẹ́ bá ti ẹ ti rí pọ́jà ti káàsì gbogbo ẹ ti dàrú èébú ò lẹ fẹ́ búran Yorùbá tó tún fẹ́ dùn wá èébú ò lẹ fẹ́ bọ́dí ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ dùn wọ́n èébú wo lẹ ti bú tẹ́lẹ̀ bàbá kan wá jáde bẹ́ẹ̀ bá gbórí ló wá àfa oníṣẹ̀ṣẹ̀ ló ní kó lọ mú wá nọ́mbà òun náà pè sí pé yá lọ mórí èèyàn wá àbí lẹ́tà òun náà kọ sí ọjà ti káàsì everything ti wise ojú wa ti là orí wa ti pé a ti realize pé lárúbáwá gan wọn ò dúró lórí Kùránì orí technology náà dúró ṣé tí wọ́n bá sọ pé ká ẹ ṣẹ̀sìn ṣé wọ́n sọ pé kó rí yín jí ni most of ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wá padà ya wèrè yìí àwọn ọ̀ràn kan náà kó sábẹ́ yín o àwọn ọ̀ràn tẹ́ sọ pé lọ gbàmọ̀ lọ́wọ́ wọn àwọn ọ̀ràn olórí burúkú àwọn ọ̀ràn bush to bush bush from bush bush to bush bush to bush àwọn ọ̀ràn ẹranko ìran tó ṣe pé wọn ò ní rírun ìran tó ṣe pé wọn ò lè sọ èsì wọn ìran tó ṣe pé wọn ò lè sọ pé báyìí ni ìgbé ayé tí bàbá wọn lò Áfíríkà wọn wá kó sáàrin ọmọ Yorùbá wọn wá ń dàwárú ẹ wá ṣe làákàyè ẹ ṣe làákàyè ìkan gbé kẹdá níjọwọ òkìní Ifáyín mo bá yín kó dání yìí o tẹ́ ẹ bá lọ wò dáadáa lọ wo structure kò jọ Yorùbá gbogbo géèmù tẹ́ ń play yìí ó máa dẹ nìkan jẹ nìkan lọ ó máa dẹ nìkan jẹ nìkan lọ nítorí gbogbo ohun tí wọ́n ń lọ gbá research gbogbo ohun tí wọ́n fi ń qualify ànábì gbogbo ohun tí wọ́n ń sọ yìí àwọn ọmọ yín ń gbọ́ táwọn náà dẹ̀ ń rí fáàtì nù nǹkan tí wọ́n ń sọ yẹn torọ́pọlọ wọn ó lè má gbé pé báyìí ni o ìhun tẹ́ ẹ bá sọ fún wọn wọn á throwback lọ síbẹ̀ ni pé àdìsí tí wọ́n kà jáde báyìí ni àbẹ́rẹ́ pé wọ́n fà àdìsí gbalẹ́gbẹ̀ fún yín wọ́n tún lo ayé àlùkùránì àwọn fi ń gbalẹ́gbẹ̀ fún yín ìjọ kan wọ́n pe àfáà kan wọ́n bá ní kó tú àyà kan ìgbà tó ń tú ló bá fòbì kan náà ti fò Allah sọ pé ẹni tí ò bá ti ṣẹ̀sìn ẹ pa wọ́n ló bá ní kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe gbé kalẹ̀ ó yá kó o nímọ̀ jù bẹ́ẹ̀ lọ ànájà ti cars ó ti boss everybody ó ti lajú ọlọ́run ẹ báyé jẹ́ ẹbọ̀rún jẹ́ kí ni ìran wa ṣe fún yín kí ni wọ́n fi rán wa ń ṣẹ́ sí yín tá a fi jíṣẹ́ ṣé wọn kì í dáyàn lọ́lọ́dùmarè dá wa sílẹ̀ Yorùbá ni ìrànwọ́ iṣẹ́ ni tó ń délé onílù ìrànwọ́ iṣẹ́ àjòjì ibìkan tó lóun máa gbalẹ̀ ṣé ẹ gbọ́ káwọn ọ̀ràn wa kán ṣiṣẹ́ nílẹ̀ Haúsá rí ni àbẹ gbọ́ káwọn ọ̀ràn wa lọ sílẹ̀ Yíbò kó sọ pé ilẹ̀ Yíbò àbí gbogbo àwọn tó ń wà ní abroad yẹn wọ́n sọ pé àwọn fẹ́ gbalẹ̀ kí ló dé tẹ́ ẹ̀yà jẹyọ olórí burúkú àkúnjẹ èyí tó yẹ pé ẹ̀nú rírun àwọn bàbá yín ò ṣe dáadáa nú ayé ìgbésí ayé táwọn bàbá yín lò ìgbésí ayé òfò ìgbésí ayé ìdààmú ìgbésí ayé ìnira ìgbésí ayé kan gbalẹ̀ onílẹ̀ kan tẹ̀dó sílẹ̀ onílẹ̀ kan ní ti tàwọn ni kí wá ń ṣẹjọ́ yín náà ṣẹjọ́ yín ni àwọn bàbá ti tàná náà finú wénú làwọn ọmọ ṣe ń jẹwọ báyìí náà nítorí tó bá jẹ́ àwọn bàbá yẹn tí wọ́n bá finú wénú too much of love lóde kó bá àwọn bàbá wa tàná ìfẹ́ àpọ̀jù nítorí pé àwọn bàbá wa nífẹ̀ẹ́ àjòjì gan kí ló dé fà ifá tí wọ́n gbé dání ni wọ́n bá kojú ifá wọ́n ní ó ṣe dáadáa àpọ̀mọ́ làkejì lẹ́kún wọ́n dẹ̀ ti wò ó pé dúdú náà ṣá ni wọ́n kí funfun gan dé wọ́n gbà wọ́n láyè ṣùgbọ́n làwọn yẹn ṣe terrorize wa ó yẹ ẹ wá wò àwọn bàbá ló mú san wa lẹ́yìn kan báyìí náà àwọn bàbá yẹn tí wọ́n bá mọ̀ pé ẹ máa padà ya wèrè lórí ilẹ̀ wa ni wọ́n ní gbà yín lálejò kí ló wá dé tẹ́ ẹ sọ pé ẹ bó nílé ńlé okùn bí tẹ́ ẹ fẹ́ gbà àwọn àfáà torí wọ́n pé wà ẹ wo ṣé kìjákmà yẹn bàbá yẹn sọ nǹkan kan wọ́n ní orí ilẹ̀ wọn la wà orí ilẹ̀ wa òun lẹ wà kí ló wá dé tẹ́ ẹ bá sọ pé ẹ kẹjọ́ lọ sí court at least inú constitution Nàìjíríà kì í ṣe Islam country láwà kálukú ló ní àṣà àti ṣe báwúsá ṣe ní Yúbò ní Yorùbá ní kí ló wá dé ẹ kàn wọ́n fi páńpẹ́ múra yín lẹ́sẹ̀ ẹ̀yin kan lè bá sọ pé wọ́n ti dín lọ́n bá gba Yorùbá nation káwọn máa lọ ilẹ̀ Haúsá n tó wà lọ́kàn yín nìyẹn máa padà lọ ilẹ̀ Haúsá náà ni torí ìgbésí ayé yín tó bá yẹ pé kẹ́ ẹ máa pààyàn kẹ́ ẹ máa kidnap ẹ máa kó ń lù fún wa tí Yorùbá nation bá dúró tá a bá ti gba Yorùbá nation àwọn ẹlẹ́bọ ló fẹ́ máa darí wa Islam tó bá wà nílẹ̀ Yorùbá tó bá ti jó lórí burúkú tó fẹ́ máa pàṣẹ fún nílẹ̀ tàbí tó fẹ́ máa sọ pé ohun tóun bá sọ lábẹ́ máa gé tó bá ṣòfin tó bá ti ń rúfin wà á padà lọ náà ni lílọ ló máa gbẹ̀yìn bọ̀ yìí kí ló dé tẹ́ torí religion tẹ́ báyé jẹ́ tẹ́ bọ̀rún jẹ́ kí ni evidence fẹ́yìn kan pé tẹ́ bá ti kú ẹ máa rí ibì kankan dé sí kí ni evidence ẹ fún wa ní proof ṣé o gbọ́dọ̀ yamayama tẹ́ ẹ̀ ṣe kiri online ṣé dáadáa tẹ́ ẹ̀ ṣe kiri ìsìn
tẹ́ fẹ́ báyé generation yẹn tí ẹ ti bàjẹ́ already ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin lè bí fẹ́ bẹ̀ nítorí pé tógun bá lọ ọgbọ̀n ajẹ́ padà ẹlòmíì wa kò tí ì má rí inú yín ẹlòmíì wa kò tí ì bímọ kò tí ì ṣe kankan ìwọ náà dẹ̀ bá wọn gbé lórí wa máa bá wọn jà ẹni tó ti rọ́mọ ọmọ tí wọ́n tó ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ayé ẹ tó yẹ kẹ́ ẹ fọ́ lẹ́rán kẹ́ ẹ máa wò wọ́n nítorí pé tí wọn bá fi rọ́ tí wọn bá fi pilẹ̀ Islam nílẹ̀ Yorùbá ni kò ní di horo sí horo báyìí tí wọn bá fi àìnífẹ̀ẹ́ fi pilẹ̀ nílẹ̀ Yorùbá yìí ni kò ní di àwọn tó ní Islam ṣe rí kán bára wọn jà àmọ́ ṣábi tó yí Islam bá ti wà kò ń sí peace àwọn àfáà yìí ti sọ fún wa ẹ wo àwọn Afghanistan àbí kí náà ti ń pè ẹ wò wọ́n káàkiri àwọn yìí náà tún ná àwọn àtàwọn Israel àti kí náà ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló dé wọ́n nítorí àlàálẹ̀ igbá kan àwo kan kí ló dé tá a fìfẹ́ lò táwọn yẹn bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣèràn wa ni wọ́n ni kí ló dé ebi ń pàlú gbogbo olú ó ti di bákan náà kálukú ti joyè apàtẹ́mátà oríṣi bá rí post ẹlòmí báyìí máa kàn mí rí báyìí pé ó ga o ó lágbára o ìran Yorùbá ni mo rí pé kò ní í jà fún bàbá títí ẹ̀ àfi bàbá oníbàbà. fi ara ní ànábì àti gbogbo àwọn tó tẹ̀lé à ń wò pé ó possible kó jẹ́ pé òjò ńlá tó rọ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìbàdàn bóyá olówó di traffic a lè tí ì sọ wípé ó ń dì ní bẹ̀ síbẹ̀ ẹ bá mi máa keep on sharing keep on pressing like a love nígbà tá ànábì fẹ́ jáde ta ló nífẹ̀ẹ́ ìlú rẹ̀ tó ànábì kò sí o ànábì máa nífẹ̀ẹ́ ìlú rẹ̀ gan ni kò mọ ẹjọ́ ìwọ tó ní bí ìlú rẹ̀ bá lè bàjẹ́ ó bàjẹ́ Islam ló kàn ẹ́ o ò lè practice Islam lórí afẹ́fẹ́ orí ilẹ̀ yìí náà ló ti practice ẹ̀. bàbá yóò ní kú o. bọ́lá mo bá fààyè gbà ẹ́ èèyàn díẹ̀ lọ́lọ́run fààyè gbà nínú ràn mí. kí ló dé tá a ṣe sùúrù ànábì bo èrú pẹ̀ lọ́wọ́ báyìí ó fẹ́ jáde nílùú Mẹ́kà ànábì wá di ẹnu bọ́dà yìí ojú ń ro ànábì láti fìran rẹ̀ sílẹ̀ ojú ń ro ànábì láti fìlú rẹ̀ sílẹ̀ tí kìíní yẹn bá ẹ̀yin tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì òjò ń rọ̀ rẹpẹtẹ ń bí báyìí but mo believe pé kò yẹ kí rúùfù wa ó jẹ́ káriwo yẹn wọ́n tó nǹkan tó bá jẹ́ kó clear ẹ bá mi táìpù síbẹ̀ pé ẹnì kan wà clearly káriwo òjò ọ̀wọ́lé ẹ bá mi táìpù síbẹ̀ ànábì wa fẹ́ jáde nínú òlù ànábì wa bu èrùpẹ̀ Mẹ́kà ó wá bu dání báyìí ànábì wa ní ya ardọ Mẹ́kà mo pè rẹ lẹ Mẹ́kà. Wallahi innaki la khairu ardillah mo fọlọ́ búra nínú èrùpẹ̀ tọ́lọ́ fẹ́rẹ̀ jù láyé ni wọ́n lẹ Mẹ́kà yìí wà. ó yá ẹni ẹlẹ́ni ó pákéjì ni wọ́n pákéjì gbogbo ẹ̀ ẹ̀yin olórí burúkú kan wá dìde ilẹ̀ Yorùbá ó máa bàjẹ́ á bàjẹ́ fún mi. fẹ́ràn jù ìlú tẹ̀mí ànábì gan fẹ́ràn jù ìwọ èrùpẹ̀ ilẹ̀ Mẹ́kà yìí ni ìwọ èrùpẹ̀ ilẹ̀ Mẹ́kà yìí ni. wàlọ́ọ̀lá ní òkúrin di tùmí. ànábì ni wàlọ́ọ̀lá á ní tí kì í bá sí ọlá pé àwọn ọ̀tá ni wọ́n fọ́ọ̀sì mi jáde kúrò lórí ìrẹ́ èrùpẹ̀ yìí wallahi máa fọ́ra ṣe. mi ìbá ti jáde ànábì ń wí omi sì lérò lójú ẹ̀ kó fẹ́ kúrò nínú ìlú ẹ̀ wọ́n fẹ́ fọ́ọ̀sì ẹ̀ jáde. kí ló fẹ́ pa ànábì lẹ́kún nínú ìlú tó jẹ́ pé àwọn kèfèrí ni wọ́n rúlẹ̀ nígbà yẹn àwọn traditionalists àwọn ni ń ṣèjọba ilẹ̀ Mẹ́kà gbà yẹn. wọ́n ti bí ànábì Ibrahim tó kọ́ Kàábà bó ṣe kọ́ sí kọ́ ló wà mọ́ nígbà yẹn. ànábì Ibrahim ń ṣe lọ nínú Kàábà ni àwọn ti sọ di ilé òrìṣà láyé jọ́hun. gbogbo ẹni tó jẹ́ olórí Mẹ́kà àgbà náà kò sẹ́ni kankan tó ti gba Islam. síbẹ̀ ànábì ò fẹ́ kí irú òun bàjẹ́. ànábì wa sọ pé yahardọ Mẹ́kà ilẹ̀ Mẹ́kà èrùpẹ̀ Mẹ́kà èrùpẹ̀ tọ́lọ̀ ń fẹ́ràn èrùpẹ̀ tèmi náà fẹ́ràn jù mo fẹ́ràn rẹ̀ wallahi tí o bá ti fẹ́ lé mi jáde nù rẹ̀ ni mi ì lè jáde.
ànábì tá a tẹ̀lé nìyẹn ó fẹ́ràn ìlú ẹ̀ dópin ọjọ́ méjì kan bẹ́ẹ̀ nù gbèsè ayé ànábì ọjọ́ tí inú ẹ̀ dùn jù ọ̀kan nínú ọjọ́ tí inú ànábì dùn jù ọ̀kan nínú ọjọ́ tí inú ànábì bàjẹ́ jù ọ̀rọ̀ ìlú rẹ̀ ló fa méjèèjì ọ̀rọ̀ ọ̀ràn rẹ̀ ló fa méjèèjì níjọ́ tí ilé ànábì jáde lu Mẹ́kà inú ànábì bàjẹ́ níjọ́ tí ànábì dunnú jù níjọ́ amòlè fàtẹ́yì tí ànábì wọ̀ lu Mẹ́kà padà tó kọ́ kú àlù Mẹ́kà ọjọ́ yẹn bẹ́ẹ̀ ní ọjọ́ tí ànábì dùn jù ànábì celebrate kó ń wọ̀ lu Mẹ́kà pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú àtà tó jẹ́ wípé gbogbo àwọn kèfèrí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ọgbà náà tí wọ́n jẹ́ traditionalist tí wọ́n lé ànábì jáde gbogbo àwọn tó jẹ́ baálẹ̀ ọba nínú wọn ànábì ni mo forgive gbogbo yín traditionally ànábì wa ń sọ man dakhala dara Abi Sufyan fa huwa aminun. níbo lẹ́yìn tí wàá rí àìráforíjì o torí tá a bá sọ pé inú ẹ̀sìn yẹn ni gbogbo ẹ̀ wà ká máa là ṣe rí àjẹbí olórí burúkú kan wà lára àwọn àfáà ilẹ̀ Yorùbá tó ṣe pé tí wọ́n gan tún burú jù ràn lárúbáwá lọ àkọ́kọ́ náà jẹ́ ká tiẹ̀ gbé wa rìn díẹ̀ àwọn orúkọ tá à ń jẹ́ yẹn orúkọ tó jẹ́ orúkọ tẹ́ ẹ pè lórúkọ Islam báwo ló ṣe jẹ́ orúkọ Islam àkọ́kọ́ náà k'Olódùmarè kó ṣe dáadáa fún mi o Ọlọ́run gbogbo ìgbà tí ọmọ mi ọkùnrin bá máa bímọ mi ní jẹ́ kí ó sọ ní orúkọ lárúbáwá o Olódùmarè ń gbọ́ mo fi fá búra kò ní sọ lórúkọ yẹn o láéláé nítorí orúkọ ọ̀ṣẹ̀dálẹ̀ ìlú wọn ni ibi tá a ti kọ́kọ́ kò sọ́fìn nìyẹn wọn ní orúkọ Islam at the end of the day wọ́n padà máa sọ fún wa pé àwọn orúkọ yẹn ìtumọ̀ tó mú wá ń bí báyìí ìtumọ̀ tó mú wá ń bí báyìí ó lágbára ìtumọ̀ tó ṣe pé ìmí à máa sọ tiẹ̀ àṣùkù àmàkàmú a máa fi pè kí ló dé tó ṣe pé ẹ lè dárò ẹ lè ṣe tẹ́ ẹ bá ṣe Islam dandan ni kẹ́ ẹ máa lọ sọ orúkọ yẹn ni àwọn bàbá wa ẹ̀yin bàbá tẹ́ ẹ gba kínní in fact ó lágbára o ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ wá wà ń sìn tẹ́ ẹ jọ mọ ọkọ Yorùbá ẹ má sọ àwọn ọmọ yín lórúkọ yẹn mọ́ ẹ lè wà nínú ẹ̀sìn yẹn o but ẹ proof pé Yorùbá ni yín at least orúkọ yẹn ò ń ṣe orúkọ Islam náà tó bá jẹ́ orúkọ Islam ní ṣẹ́bá nàbì náà sọ pé ó mú Islam dé kí ló jẹ́ tí bàbá ẹ̀ ń jẹ́ Abdullah kí ló ń jẹ́ tí ìyá ẹ̀ jẹ́ Amina kí ló jẹ́ tó ṣe pé Àdìjá tó pàdé kánàbì tó gba Islam kọ́ nìyá yẹn ti wà kí ló dé tó ṣe pé àbùtọ́lìbù mùtọ́lìbù kí ló dé torúkọ yẹn fi wà orúkọ ọ̀ṣẹ̀ṣẹ̀ tiwọn ni kí ló ń ṣe ìran mi kí ló ń ṣe wá ẹ jẹ́ ká sọ jìnnà èmi tiẹ̀ ti pààrọ̀ orúkọ náà àtijọ́ mo dẹ̀ ti pààrọ̀ orúkọ yẹn ara tù mí mo fi fá búra fún yín ara tù mí gan àánú kan wọlé left and right ni Ọlọ́run má jẹ́ kára padà ní mí o wọlá pé ọlọ́ba lágbára mo nífẹ̀ẹ́ ìran mi ni ìfẹ́ tí mo ní sí ìran mi pọ̀ gan tí ò náà fi wé mo nífẹ̀ẹ́ ìran mi gan ṣé bẹ́ẹ̀ gbọ́ wọ́n nígbà tí ìdààmú dìde sànàbì lọ́dún yẹn lọ́hùn ìgbà tán ti jáde nílẹ̀ Mẹ́kà ó bojú wẹ̀yìn ó bu yẹ̀pẹ̀ ó dunú rìn ìgbà tó tún padà dé Ọlọ́run forí jì gbogbo àwọn tó níhun lára ẹ̀yin olóṣì kò sẹ́ni kan tó nẹ̀yìn lára kẹ́ tó máa pa wọ́n àìmọye ẹ̀mí ló ti tọwọ́ yín bọ́ ẹni bá dẹ̀ pa ni ní padà wọ́n á padà pa gbogbo yín náà ni kí ló dé a máa sọ orúkọ ọmọ gbogbo orúkọ tó yẹ pé máa ta kò ṣẹ̀dá wọn orúkọ tó ta kò go wọn ẹ̀ máa fi proud abudu kìíní kan. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò. Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.